Africa Content TV. Ana 35 kò lè lábàdàn ní àwọn tí wọ́n kára káko. Ọjọ́ náà náà ní ẹ̀dá bọ̀. Ìní lọ́wọ́ àkóyí ẹnìkan ò lè dá padà. Àwọn àdúgbò ẹ̀kọ́ lọ. Èèyàn tí ó fẹ́ dá àgbà tó máa ń lọ. Àwọn ọ̀jọ̀gbọ́n lọ. Ó sọ́ọ̀dì gbàdúrà àtàtà àdúgbò àìlọ́pàá lọ. Indonesia pasal 55 dan semua rada-rada satu kagana pasal asli sisi oleh kedua aku mau anu nyala aku baca bahasa siapa saja baik ada juga tahu satu lagi kita bahasa